Bàbá Agbako ní tíátà ti dágbére fáyé o. Gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá tó sì tún jẹ́ òṣèré tó dàgbà jù nídìí iṣẹ́ náà lásìkò tó wà láyé, Charles Olúmọ tí ọ̀pọ̀ ń pè ní Bàbá Agbako ti jáde láyé lónìí Thursday, October 31st ọdún 2024 gẹ́gẹ́ bí ọ̀gá àgbà pátápátá àti adarí ẹgbẹ́ àwọn òṣèré tíátà Yorùbá ẹgbẹ́ TAMPAN ọ̀gá Latin bó ṣe fi ìròyìn ọ̀hún síta. Gẹ́gẹ́ bí ìròyìn tó sì wà níta pẹ̀lú àwọn tó súnmọ́ Bàbá Agbako sọ pé àárọ̀ ọjọ́ Thursday ni bàbá náà kàn sọ wípé ó rẹ̀hún díẹ̀ ni kí wọ́n sì tó ṣẹ́jú pé ẹlẹ́mìí ti gbà á. Bẹ́ẹ̀ bá gbàgbé pé nígbà tí Bàbá Agbako pé ọmọ ọdún 100 years làwọn èèyàn ṣe ayẹyẹ fún dáadáa. Àwọn òṣèré ẹgbẹ́ ẹ̀ gan sì ṣàyẹ́sí ẹ̀ pẹ̀lú láti fi ìmoore wọn hàn nípa ipa tí bàbá yìí ti kó nínú iṣẹ́ eré tíátà Yorùbá. Lára àwọn tó ṣayẹyẹ fún bàbá náà ni wòlíì Primate Ayọ̀délé tó fún bàbá náà ní ẹ̀bùn owó tó sì tún gbé lórí owó oṣù tí ó fi máa tọ́jú ara ẹ̀ títí tọ́lọ́jọ́ ó fi dé. Eré ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ tí G.O. Fágúnwà ṣe tí wọ́n padà sọ di eré tíátà níbi tí bàbá náà ti kópa gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn àkàndá ẹ̀dá táwọn tó ń lọ inú igbó irúnmọlẹ̀ náà pàdé lọ́nà tí wọ́n pè ní Àgbákò ló di orúkọ tí ayé padà wá ń tẹ̀ mọ́ bàbá yìí lára. Kódà ọ̀pọ̀ gan-an ni ò sì mọ orúkọ àbísọ bàbá yìí títí tó fi jáde láyé pẹ̀lú bí ọ̀pọ̀ ṣe ń fi orúkọ ipa tí wọ́n kó nínú eré náà tí wọ́n fi ń pè wọ́n ní gbogbo ìgbà. Ọdún 1923 ni wọ́n bí bàbá yìí, bẹ́ẹ̀ sì ni ó ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nígbà ayé wọn. Lẹ́yìn náà ni wọ́n sì tẹ̀síwájú lọ sí ilé ìwé girama. Bó tiẹ̀ jẹ́ pé mùsùlùmí ni bàbá Charles Olúmọ, ilé ìjọsìn ni wọ́n ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé. Àsìkò náà sì ni wọ́n fún wọn ní orúkọ Charles Olúmọ. Orúkọ àbísọ bàbá Agbako gangan ni Ìṣọ̀lá Abdulsalam Sanyaolu. Bákan náà bàbá yìí máa ń ja ẹ̀ṣẹ́ nígbà tí ó wà lọ́dọ̀ọ́. Eré ló sì mú kí ara ẹ̀ sì dá ṣákáṣáká pẹ̀lú ọjọ́ orí ẹ̀ nígbà tó wà láyé. Ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni bàbá Charles Olúmọ tó sì ti kópa nínú eré tíátà tí ò níye. Lára àwọn eré tóun fúnra ẹ̀ ti fi awọ́ ara ẹ̀ kọ síta ní Àjànàkú, Àgbà Ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bàbá Agbako jáde láyé lọ́mọ ọdún 101 years lókè èèpẹ̀. A wá fi àkókò yìí gbà á ládùúrà wípé iwájú tí bàbá Agbako dojúkọ kó dáa, ẹ̀yìn tán sì fi sílẹ̀ náà kó má bàjẹ́, kọ́lọ̀ dúró ti àtẹ̀bí àtàrà wọn. Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook. Link tó wà ní comment section fídíò yìí máa gbé yín lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí, ẹ máa click lé lórí, kẹ̀sì máa like and share fídíò yìí kó máa lọ káàkiri. Ká tó pàdé láyọ̀ àtàlàáfíà, ó dàbọ̀.